tó ìbẹ̀lẹ́dùnmọ́dé ọba gógó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdúràpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lókùlọ́lá ní ìlẹ́yẹ ọgbàgbà tí gbára àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi ọmọ ẹ̀nú ọ̀fìn ìbà dáńgún wa bá kókó èrò àkàtàpá wa bá lóṣùn aṣọ mẹ́rìndínlógún láṣọ ṣàpọ̀nà ọ̀kan ní yémiyémi gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ àgún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìmújẹ èèyàn èyí náà lájẹ ẹran òru àjẹdẹ èèyàn mọbì aṣọ òróró jẹ fún ọgá lanta èyí lájẹ ẹran òru ìbà yín o ìbà yín o ìbà yín o láàló dọwọ́ rẹ òfẹ bàtàkù jó bàǹbàmù ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàárọ̀ yìí ń sùn fún ìwà láti jẹ́ látọ́ pa èsùn mọ́sẹ̀ mímọ́sẹ̀ ilẹ̀ Yorùbá ọ̀tá ilẹ̀ Yorùbá ni ọmọ bá wa ṣe ọ̀tá mi bàbá àṣà ọ̀tá àwọn ènìyàn mi lórí ìkànnì ni ọmọ ṣe ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ kan wọn mú wá ìwọ̀n ká tó lọ ní ọ̀rọ̀ náà jẹ́ ká kọ́kọ́ kilẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́ọ̀rẹ́ o wọ́n jà ṣe ọtẹ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gbọ́n ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà ti sọ fún àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀tà bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ̀ mọ́jà bárò wọn tò. ọ̀rọ̀ kan tó mi lọ́wọ́ ní yàdúyàdú ó ti wà lọ́wọ́ mi láti bí ijọ́ mélòó kan mo wá ń yiri èwò because ẹni tí mo máa ń sábà ń lo ọ̀rọ̀ ẹ̀ dáadáa ni pòfẹ́sọ̀ tó kọ ìtàn kan Belenja wọn rọra kọ ìtàn yẹn sórí ayélujára mo wá ṣalábàápàdé rẹ̀ nípa ọ̀rọ̀ Ìlọrin ọ̀rọ̀ pọ̀ tá a sọ lónìí ẹ̀yin ènìyàn mi ìran Yorùbá mo nígbàgbọ́ pé àwọn bàbá wa tán ní àìdúró níjó wọn ò parọ́ ìfòkórí ó mọ̀ mí báyìí ara jó ni wọ́n ń pe pòfẹ́sọ̀ kan ní pòfẹ́sọ̀ Farouk Pẹ̀rọ́gì pòfẹ́sọ̀ Farouk Pẹ̀rọ́gì bí a Pẹ̀rọ́gì ni mo máa sábà ń ka ìwé bàbá yìí dáadáa bàbá yìí sọ̀rọ̀ lórí nǹkan kan tí ẹnìkan wá lo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ó wá gbé jáde màá kà á fún yín lédè òyìnbó mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ digest ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ lè mọ̀ pé ogun bẹ ńlé ogun bẹ lóde lórí ọ̀rọ̀ Ìlọrin àti àwọn mistake táwọn bàbá wa máa ń ṣe gbogbo ẹ̀ máa sọ fún yín lénìí. Professor Farouk Pẹ̀rọ́gì sọ̀rọ̀ kan ó ní Kwara South is Yoruba land. That is where it ends. Ó ní even Ilorin was not Yoruba land before Afanja went there. Ó ní Ilorin was not Yoruba land before Afanja went there. Ẹ máa dé o. Yet some people continue to insist on social media that Ilorin belongs to Yoruba land. What is worth asking is that if that claim is so clear, where are the traditional rulers who historically have the strongest basis to assert it to done so publicly? Rather than debating endlessly online, it may be more productive to consult the historical record and the custodian of Yoruba history before colonial rule. Territorial authority rested largely with traditional rulers. Despite more than 200 years of Ilorin history, no Aláàfin, no Ọọ̀ni or other prominent Yoruba monarch has officially laid claim to ownership of Ilorin. Ẹ̀yin ènìyàn mi, mo máa ń sọ̀rọ̀ kan fún yín tí nǹkan bá ń ṣẹlẹ̀ ńlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn ọba ilẹ̀ Yorùbá bá dákẹ́ lọ tí wọn ò sọ̀rọ̀ mo máa ń sọ ewu tó wà ń bẹ̀ fún yín
ara ewu yẹn òun lẹ́rìí tí mo kà jáde yìí. Ó ní history often more complex than social media narratives. Ó ní history is often more complex than social media narratives. Across West Africa, there are numerous examples of rulers allocating land to migrants, settlers, or military leaders who later established independent communities and political entities. Understanding this historical process is essential before making road claims. The Emir of Ilorin has consistently maintained that Ilorin Emirate belongs to its people under the traditional institution he leads. Those who disagree should present credible historical evidence to support their position rather than relying on emotion or social media campaign. Historical debates should be grounded in verifiable sources. Respect for established institutions and careful scholarship, not online propaganda. Respect history, respect facts. Let discourse about Ilorin be guided by evidence rather than sentiment. Ibi tó sọ̀rọ̀ lọ nìyẹn. Bó pàtàkì kankan tí mo fẹ́ kẹ́ lọ mọ̀ ni pé gbogbo àwọn ọba tá a nílẹ̀ Yorùbá pátá àwọn ni wọ́n ń gbèjò òru sanlẹ̀ Yorùbá. Àwọn ni ọ̀tá lọ síwájú ilẹ̀ Yorùbá. Àwọn ni wọn ò lo àpèrè bàbá wọn bó ti yẹ kí wọ́n lò. Kí ni nǹkan tí mo rí mẹ́ tí mo sọ bẹ́ẹ̀? Nígbà tí wàhálà lọrin dé níjọ́ kìíní àná, ẹ wo ìgbésẹ̀ táwọn èèyàn gbé nílẹ̀ Yorùbá. Àwọn lè náà ò rí evidence pé tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá bá ní Ìlọrin ni ó yẹ kí Ọọ̀ni ó ti sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí k'Aláàfin sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n àwọn méjèèjì ń bẹ̀rù ká má gé wọn lórí, wọ́n dákẹ́. Ṣé ẹ ti níbi tí ìyà ti jẹ irú Yorùbá? Torí ẹ̀ mo fi ń sọ fún yín, àwọn tẹ̀ ń mú tẹ̀ fi ń joyè wọn wọ̀nyí, àwọn náà ní kọ́lọ́ k'Elédùmarè ó jẹ́ kẹ́ máa mú lọ. Àwọn náà ni ó jẹ́ kílẹ̀ Yorùbá ó tètè parẹ́. Nínú wọn, mélòó nínú wọn ló lè jáde bí Sunday Igboho ṣe ń jáde tí ń dúró tí ń fọyà tí iná ti bọn. Mò ń wo olóyè lọ́nà Sàgbẹ̀ lọ́rọ̀ baba ńlá níbi tí wọ́n ń kó àwọn olórí bandit táwọn bandit ti mọ kó yàn lọ kẹ̀tíkẹ̀tí. Mò ń wo olóyè tí ń ṣe fi ń lọ́bẹ̀. Omi ẹkún dẹ̀ gbọ̀n mí pé ṣé kìí ṣe pé alálẹ̀ ló bẹ arákùnrin níṣẹ́ àbá alálẹ̀ gangan ló dìde fún ara ẹ̀ tí ń rìnrìn àjò ilẹ̀ rẹ̀ padà. Torí kò yé mi tá a sì láwọn táyé pé akódòdó akólù nítorí rẹ̀ Ọlọ́run ló mọ èèyàn tó kú lágbolé tá a yàn wọ́n sóyè tí wọn ò wá wúlò fúnlẹ̀ Yorùbá. Ẹ máa gbọ́ Professor Farouk Ferogi ó dárúkọ Ọọ̀ni àti Aláàfin àwọn méjèèjì. Ikú tó bá yẹ pé lódodo Yorùbá ló bá ní Ìlọrin orí rẹ̀ ó yẹ kí wọ́n ti jáde láti jẹ́ Èkó sọ̀rọ̀. Ṣùgbọ́n mi wá fẹ́ sọ fún Farouk Ferogi lénìí pé ọ̀rọ̀ tó sọ yẹn jẹnu ẹ lọ pé Yorùbá kọ́ ló ní Ìlọrin. Ọ̀rọ̀ yẹn ju ẹnu bàbá ńlá bàbá rẹ̀ lọ bó tó sọ. Àwọn tó bá lè bá translate ká bá translate ẹ̀ ká jẹ́ kó rí ká táàgì ẹ̀. Professor Farouk Ferogi ọ̀rọ̀ tó sọ pé ìlú Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá ẹlẹ́ni Àkànní Ọlọ́sànmọ́ ọjọ́ sọ pé ó jẹnu bàbá ńlá bàbá rẹ̀ lọ. Kó charge mi ká jọjọ wá rò ó ká kó gbogbo dọ́kúmẹ́ǹtì tó bá ní lórí ọ̀rọ̀ Ìlọrin kó kó jáde káwọn náà kó tiwa jáde kó wá sọ̀tàn Ìlọrin fún wa. Ọ̀rọ̀ Ìlọrin wọ́n sọ̀rọ̀ 200 years à ń sọ̀rọ̀ 14th century táwọn bàbá tó bí Àfọ̀njá ti tẹ̀lú Ìlọrin dúró. À ń sọ̀rọ̀ ayé Ládẹrin wèrè ń sọ̀rọ̀ ọjọ́ ní táwọn Ẹ̀mí Adé nígbà tí Ẹ̀mí Adé ta ló dé bá nílùú. Lóòótọ́ tá a bá gbàlejò ẹ̀ sọ fún alẹ́ ní pé Álímì akọni ni láti gbalẹ̀ lọ́wọ́ Àfọ̀njá. Nǹkan bàjẹ́ mọ́ Yorùbá lọ́wọ́. Àwọn wéríwénu náà ń pè ní akọni lórí ilẹ̀ Ìlọrin. Wéríwénu ẹni tí ń wéríwénu tí ń fìbò rí obìnrin wérí lẹ́ ń pè lákọni lórí ilẹ̀ bàbá wa.
ọ̀rọ̀ tí Pẹ̀rọ́gì sọ jẹnu ẹ lọ o Professor Pẹ̀rọ́gì ọ̀rọ̀ tó sọ ó jẹnu bàbá ńlá bàbá rẹ lọ mo tún sọ lẹ́ẹ̀kan sí tó bá ká ọ lára cháàjì mi tó evidence wà sọ pé ò sí yẹn àwọn kò jáde fún ẹ tí bàbá ńlá bàbá rẹ òrírí táwọn tó wà lórí àpèrè lọrin òrírí à kò jáde tọ́ọ̀rì ìyẹn lọ bẹ́yẹn a ti sọ̀tàn láìmọye ìgbà bí Ìlọrin ṣe bọ́ lọ́wọ́ Àfọ̀njá a ti sọ láìmọye ìgbà a dẹ̀ sọ títí tí a jẹ́ kẹ́ mọ̀ wípé ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti kọ́kọ́ mú láti kọ́kọ́ resist kí gbọ́lẹ̀ Yorùbá má bọ́ sọ́wọ́ Fúlàní ṣé nígbà tó ní ká mú evidence wá ṣé tó bá jẹ́ pé wọ́n ti rọ́ṣogbo náà gba evidence lẹ́nìkan lọ mú wá rọ́ṣogbo kì í ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ Fúlàní ni ṣe ẹ ti rí nǹkan báyìí ká pé ogun Òṣogbo 1840 ó bá lọ wà successful ní fún Fúlàní èmi náà ẹnìkan mú evidence wá ni pé sáwọn la l'Òṣogbo ojú yín rèé Yorùbá wọ́n sì wọ́n tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án yín kà á ẹ̀sìn ń wòran torí pé ẹ̀fẹ́ kú nǹkan tó da nǹkan mèremère nínú ayé yìí sì bọ́ sọnù torí ẹ̀ ló jẹ́ kí n máa wá o torí ẹ̀ ló jẹ́ ká máa resist Fúlàní lórí ilẹ̀ bàbá wa lónìí gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń hábọ̀ Fúlàní lórí ilẹ̀ bàbá wa ẹ̀ ń tanra yín jẹ ni ọ̀kọ̀ọ̀kan ọmọ wọ̀ yọ ọ̀kọ̀ọ̀kan gbogbo yóò yọ sọnù tó bá jẹ́ pé inú ẹbí àbí inú ara lẹwà tẹ́ ẹ̀ ti ń tafà sókè yìí dóborí tẹ́ ẹ̀ ń gbèjò orúsà àwọn orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá gbogbo yín pátá lẹ̀ bọ̀ sọnù lọ́kọ̀ọ̀kan tá a bá fẹ́ pèsè wọ́n dàbí pé kíní yóò ní lójútùú níbi tá à ń bá a lọ kò ní lójútùú ẹ máa gbẹ́lẹ̀ ní wọ́n wá sọ fún wa pé kí ni evidence pé ilẹ̀ Ìlọrin jẹ́lẹ̀ Yorùbá ẹ wo ibi tí Ìlọrin wà gbogbo tó yí Ìlọrin kápátá Yorùbá speaking town ni Ìlọta ni Gánmọ ni títí lọ sájàṣẹ́ èpo lọ sí Ṣàwó gbogbo òlú yìí ọba aládé lójú wọn káàkiri gbogbo ẹ bóun ni tìlọrin ó ti wá jẹ́ tí ó wà jẹ́ pé nìkan ni ó máa sọ èdèkéde ẹ̀rẹ̀ náà mọ evidence wá ṣé kìí ṣe evidence láti mú wá ṣé so dédé kéèyàn mú evidence wá ládùúgbò tẹ́ ẹ rí yẹn the major language tí wọ́n sọ ń bẹ̀ tó jẹ́ indigenous language ní Yorùbá general language wọn nílọrin Yorùbá ní evidence 2 káwọn aṣọ bẹ́ẹ̀ lọ káwọn Fúlàní pàtàkì bí Ìlọrin ṣe jẹ́ tí fi ń jẹ́ Ìlọrin orúkọ míì tí bá tún ń jẹ́ lẹ́yìn Ìlọrin kí wọ́n sọ táwọn sọ Ìlọrin ìlú ládẹrin Àfàjá ọmọ ọmọdé lé wá ẹ̀yin wèrè wá sọ fáà pé bóun ni tìlọrin ti jẹ́ sáwà mọ ibi Ìlọrin ti jẹ́ Professor Farouk Pẹ̀rọ́gì tẹ́ ẹ bá ti ń sọ tẹ́ ẹ mú jẹ ẹ̀ ní mélèé jẹ bóyá rẹ fi àṣemọláyé yín ní èkìtì ẹni láyé rẹ èlò lẹ fi ṣàṣemọláyé rẹ má dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá o tó bá fẹ́ kí wàhálà ọba o ní gbogbo tó wà má dá sí má wo lọ ríran àti ilẹ̀ Yorùbá ká máa wúra wa ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn mi ní ní kọ́rọ̀ pọ̀ jù lórí àárín yẹn ìrìnàjò olóyè Sunday Igboho lọ́nà Sàárẹ̀ ìyàwó kan wọ́n kí àdúrà mọ́lẹ̀ nídìí èṣù wọ́n ṣàdúrà gan ìyá gbogbo ń tẹ́rí pátá láàrò rọ̀ mọ́ ilé ìtẹ́ ẹ̀rẹ́ tí wí àrò rọ̀ mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àyùn lọ àyùn bàbá yìí lọ́wọ́ ọmọ yín ẹnu olóyè Sunday Igboho mọ́ lọ́rí yóò mọ́ bọ̀ọ́rí àgbúrò yìí lọ́nà Sàárẹ̀ àríkó gbogbo àwọn àdúgbò yẹn lẹ́tẹ̀ inú wa dùn gan ara tá à ń sọnù tó bá jẹ́ pé àwọn ọba yìí nígbà tí mo pariwo ní last year kó tó di pé àwọn ìlú yẹn wá padà tú eventually kó tó di pé ìlú ìtú láti gbọ́ pé wọ́n ń bọ̀ wá tú baba ńlá títí òun ó dé Òréké òun ó dé Ṣàgbẹ̀ òun ó dé gbogbo àwọn ìlú tá à ń dárúkọ yìí
ọwọ́ onírè kó tó di pé wọ́n tú gbogbo ìlú yìí ni mo pariwo ẹ̀, mo pe àwọn alágbára ńlẹ̀ Yorùbá. Nígbà yẹn àkókò yẹn ni mo sọ̀rọ̀ táwọn yẹn ni mo ń bú Ọọ̀ni, mi ìbú Ọọ̀ni, mo pe Ọọ̀ni, mo rán wọn iṣẹ́ tí àwọn bàbá wọn rán wọn ni, mo rán wọn létí iṣẹ́ náà, mo rán bàbá létí iṣẹ́ pé bàbá ò jẹ́ táwọn alálẹ̀ rán yín ẹ̀ tí ì jẹ, tẹ́ ẹ̀ báyìí tí ì ju oko ọ̀rọ̀ sádùúgbò yẹn kò í ṣe dandan ní kẹ́ lọ́bẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé inú yín ò dùn pẹ̀lú nǹkan tí ṣẹlẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ àwọn bá dáwọ́ bí ìdúró ń gbà yẹn, ṣùgbọ́n bàtà ọ̀rẹ́ yẹn gbèjà Yorùbá. Àsìkò yìí dẹ̀ ní àárín bàbá Tinubu àti olóyè Sunday Igboho tí ì dán. Ọlọ́run ọba tí ó ṣàánú ilẹ̀ Yorùbá ló gbé bàbá Rashidi Ládọjà wá sórí oyè. Ìgbé bàbá Rashidi wá ló mú ojútùú wá sọ̀rọ̀ olóyè Sunday Igboho àti bàbá Bọ́lá Tinubu tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti jà fúnlẹ̀ Yorùbá. Igi kan ò lè dágbó ṣe, àfi ṣe ogun jíjà rán bàbá Tinubu ní tá a fi rán ní ẹ̀kọ́ nípa ìmọ̀ àtìwé àtọ̀làjú, ní tá a fi rán ní tiẹ̀ nìyẹn. Ṣùgbọ́n tó bá rí jagunjagun tí ń kì í láyà tó lè dúró tì í kí iṣẹ́ rẹ̀ lè bá a láṣeyọrí, ṣe rò pé kò nígbà ni bọ̀tá ni ó propose ẹ̀ sí, ta lẹni náà àwọn ọba tí ó sọ. Bàbá Tinubu níbẹ̀ lómi bá kalẹ̀kùn àwọn lóru táwọn rò pé wàá sọ̀rọ̀ ìlú ni, ọ̀rọ̀ ara rẹ̀ ni ó máa sọ. Ìṣẹ́dọ̀ kó mọ́rọ̀ ìlú wá pé àbí ìlú ṣe rí, gbàtẹ́ àyàwó mi fẹ́ ṣe wòlímọ̀, àwọn fámìlì mi fẹ́ ṣe mọ̀lúdì, àwọn aráalé wa fẹ́ ṣe ìgbéyàwó tí wọ́n bá bí wọ́n ṣe rówó màlúù lẹ́ ń bá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọba ńlẹ̀ Yorùbá tó bá kalẹ̀kùn mọ́ pírẹsidẹ́ǹtì lórí, wọn ò ní bá ọ̀rọ̀ ìlú lọ àfọ̀rọ̀ bí wọ́n ṣe jẹba tí wọ́n jẹsẹ̀ mọ́. Sáwọn táwa máa gbójú okùn lẹ́nu, sáwọn táwa máa dúró tìǹù pé níjọ́ kan ilẹ̀ Yorùbá ó dáa. Mo wá ṣe fídíò tí mo ṣe lọ kí n tó mọ̀ sílẹ̀ tí mo ṣe lọ́wọ́ yìí. Mo wá sọ̀rọ̀ pé káwọn èèyàn ó dìde kán ṣùgbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu. Èmi tẹ́ ń wò yìí má jẹ́ ó bàjẹ́ ilẹ̀ Yorùbá ni mí. Ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ dàrú. Ìwà rẹ̀fà lèmi. Wọ́n ní ìwà rẹ̀fà ò ní wà mí kankan ayé ibẹ̀ ó bàjẹ́. Ayé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ lójú tèmi. Lẹ́yìn mẹ́gan kò gbọ́dọ̀ bàjẹ́. Torí ẹ̀ ló jẹ́ káwa dúró. Mo wá sọ pé káwọn èèyàn ó dìde kán support bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹnìkan wá ó ní ẹ̀ tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe lákọ̀ọ́kọ́ nù kí ilẹ̀ jẹbọ ńbẹ̀. Mo wá wo ọpọlọ tẹ́nì yẹn fi sọ̀rọ̀, mo yẹnu ọpọlọ rẹ̀ wò títí mo fi wí ọpọlọ aláǹgbá. Mo rí i pé aláǹgbá èèyàn ni, kò mọ ọ̀tún àtòsì, kò mọ ìyàtọ̀ nínú méjèèjì. Tó bá mọ tí mò ń sọ lẹ́nu ni, àwọn tó gbọ́ Yorùbá tí mò ń sọ yé, mo rí reaction wọn, ṣùgbọ́n òun mo rí i pé kò dá nǹkan kan mọ̀ ló fi sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. Yorùbá tí mo sọ, bàbá Bọ́lá Ahmed Tinubu, èmi ò tí ì sátẹ́ǹtì pé wọlé ìdìbò tí ń bọ̀ nítorí àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n ó pé ọmọ Yorùbá ẹ jẹ́ káwọn ó ṣe ń tán lálẹ́ ìran wa fún bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹja dúró tì í. Ẹ mọ́tò jẹ́ pé ojú tí ó ti Bọ́lá Tinubu ọwọ́ wa ní òtí wá, ẹjọ́ tọwọ́ ara rẹ̀ wá, ẹjẹ́ wa dìde ìbò fún kí gbogbo sì wà lódìdí, kì í ṣe ẹlẹ́yìn òmẹyọ orílẹ̀ ta dì lọ. Ṣé ẹ ti gẹ́sì kan tí mo sọ nu o tó ní kí n mórí wá kí n fọrùn lẹ̀ kẹ́lẹ́ máa báwọn èèyàn wá ṣe rí bílẹ̀ Yorùbá ti rí nìyẹn. Gbogbo eléyìí tí ẹ bá sọ láyé ìyẹn ò dá èmi dúró tèmi, kò sì mú ẹ̀mí ìrẹ̀wẹ̀sì bá mi. Àṣírí mọ ọ̀rọ̀ èèyàn tẹ́ ń bá tayò ni, kì í sún èmi tẹ́ ń wò yìí, kì í sì rẹ̀ mí. Àfi tí ilẹ̀ Yorùbá bá rí lójútùú, ilẹ̀ Yorùbá yóò gbọ́dọ̀ lójútùú. Gbogbo ọ̀nà, gbogbo bí táyà ọ̀tá bá ságọ sí pátá, alálẹ̀ ó tì í jáde tipátipá. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá, gbogbo ọ̀ka, gbogbo àwọn amukun mẹ́kọ̀ọ́ tó lè máa fi ogun àìnímọ̀ wọn jà wá, because òmùgọ̀ ló burú jù tó òmùgọ̀ bá ń fi ogun ja ilẹ̀ rẹ̀ kò ní mọ̀. Kọ́lọ́ ọba láàánú kó wá gbé wa borí gbogbo orú ogun bẹ́ẹ̀, kó sílẹ̀kùn àánú rẹ̀ fún wa, kó jẹ́ aráàánú ló gbà lórí ilẹ̀ Yorùbá. Tèmi ń jà fún tèmi nìyẹn o, tí mò ń jà fún nù lọ́sàn-án lóru. Tẹ́ bá rí mi tí mi ìsinmi nítorí kílẹ̀ Yorùbá má bàa bàjẹ́ ni. Mo bẹ̀yìn èèyàn mi, ẹ jẹ́ asún bàbá Bọ́lá Ahmed Tinubu kó lè bá a lójú
kí gbogbo ilé bá nítumọ̀. Wọ́n ní à ń wá owó lọ àwa pàdé yìí lọ́nà tá a bá rówó ọ̀tán kí la fi rà ṣé kì í ṣe yìí ni a ní pé kí wọ́n fún wa ní nation tiwa ìlà ń bá káàkiri àwa rẹ̀ nìkan tó lọ́wọ́ pín region pé a máa dá ètò ìjọba wa ṣe 40% yóò máa wà lọ́wọ́ gómìnà 30% yóò máa lọ bí 20% yóò máa lọ sí federal 15 yóò máa lọ sí kíní local government ṣé kò tí ì tó ni ṣé kò tí ì tó ṣé kò tí ì tó ó ti tó àti ṣàwọn analysis yìí lọ Yorùbá tá a bá sọ ń bẹ̀ tí ò bá yé yín ẹ béèrè á dá yín lóhùn àyè wà fún wa ibùgbé pọ́sábẹ́ kọ́mẹ̀ntì àwọn yóò dá yín lóhùn kì í ṣe gbàtẹ́pá tó sọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ ìbànújẹ́ la tó lójútùú ọ̀rọ̀ ó lè bá a dá ní tó bá jẹ́ pé bó ṣe rí láti lè wá nìyí táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti ń bà bọ̀ báyìí bá a ṣe lọ́pọ̀tunítì ẹ̀ lé láti mọ̀ ṣe báyìí ayé ìlú Yorùbá ti gún kẹ́kẹ́ jù báyìí lọ àwọn láyé Awólọ́wọ̀ gbogbo àwọn tátírọ̀mù táwọn Àdìsá Akínlóye kankan tí wọ́n jù nígbà yẹn ó ní òtán lẹ̀ Yorùbá dọ́là àràpá àwọn làwọn Babásanjọ́ bó ṣe wà yẹn yóò mọ̀ regret ni kò kàn ní jẹ́ ká mọ̀ àwọn ìgbésẹ̀ tó ti gbé gbogbo wọn mọ̀ rí lẹ́yìn sọ́lọ́ sọ pé yóò dà báyìí ni kò mọ̀ kó o wà láyé lẹ́yìn láti mọ irú nǹkan báyìí Ọlọ́run fẹ́ kó mọ̀ rí ni kí sọ́wọ́n náà ti rí gbogbo ẹ̀gbá tó bá ti gbogbo ẹ̀dá tó bá ti sọ èèyàn rẹ̀ nù láyé pé èèyàn mi yìí ṣe èèyàn wọ́n lẹ́ ẹni ṣe ní èèyàn ṣe èèyàn a lè fi wá láàárọ̀ lásán kò possible torí ẹ̀ ni tá a bá wá ṣe ti bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé tàtíkù la fẹ́ ṣe tàtíkù la ṣe ẹ lọ wọ ọ̀dájú abiyamọ lórílẹ̀‐èdè yìí tó tàtíkù kò tí ì sí èèyàn tẹ́jọ́ ṣiṣẹ́ papọ̀ pé ní olè ó pè ní bàráwò ó tún fi báńsá sí ẹ̀yìn sóhun láwà ṣe tiẹ̀ àbóbí alákọ̀ọ́gbàgbé tẹ́bí kó tó kú omi kó ti gbàgbé wèrè ní máa ká ọ ní nǹkan tiẹ̀ sóhun láṣẹ tiẹ̀ torí èmi kétó bàbá ṣakétó èmi kétó mo kétó tẹ́ bá rí tí n bá ń sọ̀rọ̀ tí mo láàgùn ọ̀rọ̀ náà ká mi lára ni o tó àníri jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí tí tá fún mi mákọ̀tọ̀ ètò mi wá lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà ẹ wo fídíò ìyá tí mo sọ. èṣù láàlú ògiri òkú àjọngàn lọkùnrin ogun abániwọ́ràn bá àrídẹ́ ìbára tí jẹ́ látọkọ̀ àpẹ́ lónìí tó ní mọ́jà sọ́lá ni gbogbo àwọn ọ̀tá rẹ̀ sùn ní kọ́ fi ṣe wọ́n kọ́jú kọ́kọ́jú ìjà kọra wọn láàlú ògiri òkú dáwà lóhùn o jẹ́ kí mọ́jà sọ́lá lọ rí kóbọ̀ rí ogun lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ jẹ́ kí mọ́jà sọ́lá lọ kóbọ̀ rí jẹ́ kó lọ rí kóbọ̀ rí ẹ̀ǹdé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ̀ǹdé mọ́jà sọ́lá ti dé sí ilẹ̀ fẹ́ lọ́dún ẹ̀ǹdé olóòdẹ sáré ẹ̀ǹdé kó mọ́jà sọ́lá lọ́wọ́ o ẹ̀ǹdé káwọn bá di bàndí yìí ká má gbé wa lọ o ká má kógun jà wá àwọn ogbó táwọn bàbá wa ti gbé kalẹ̀ lẹ̀ ẹ má jẹ́ káwọn bá di bàndí yìí bàjẹ́ ṣàánú ẹ dìde gbogbo ẹ̀yin olóòdẹ dìde ẹ má jà pàjí bọ́dẹ̀dẹ́ lógún ọ̀fẹ́ ẹ̀ǹdé mọ́jà sọ́lá ń bẹnu kó fẹ́ lódùn ẹ̀ǹdé èṣù láàlú láàlú ògiri òkú ẹ̀ǹdé ẹjà fún wa o ogun lákàáyé ẹjà fún wa o Sunday Igboho mọ̀ bẹ nínú ikú ẹ̀ ṣàánú wa ẹ jẹ́ kó lọ rí kó bọ̀ rí ẹ má jò fẹsẹ̀ gbọ́n ẹ má jò fapádà ẹ má jò kó fẹsẹ̀ yìí gbogbo ọmọ tó kó lọ pátápátá ni ẹ jẹ́ kó kó bọ̀ wálé Sunday Igboho wà nínú igbó ẹ̀ǹdé gbogbo lẹ̀fẹ́ lódùn ẹ dìde o ẹ dìde Sunday Igboho lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tàbí látara obìnrin tí bá ń bẹ nínú ìbàjẹ́ báńdì yìí báńdì náà ni ó gbé lọ lágbára Ọlọ́run báńdì náà ni ó gbé lọ
lágbára Ọlọ́run ẹ dé ẹjà fún wa o ẹ dìde 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 o ẹ dìde ẹ dìde ẹ dìde Òkèlú tẹ́ni ló mọ̀ ẹ dé gbogbo yín ẹ dìde ẹjà fún wa o ẹ dìde Olóde ló mọ̀ ẹ dé májàsọ́ láti wà nù gbó ẹ dìde ẹ má dáadáa wa o ẹ dé Ìgbòho sàǹbẹ nínú gbó ẹ dé èso ọ̀pìnlẹ̀ àjíkẹ́ ẹ dé ẹjà fún wa o kéré mílíọ̀nù fún ẹ dé gbogbo yín ẹ ṣáájú òpin kẹ́yìn ogun fún wa o ẹ dìde fún wa o májàsọ́lá ń bẹ nínú gbó ẹ̀ǹdé ìfẹ́ lódò ẹ̀ǹdé ẹ dìde gbogbo yín ẹ dìde má dáadáa ẹ dìde o ẹ ràn wá lọ́wọ́ o ẹ ràn wá lọ́wọ́ ẹ̀ǹdé o ẹ dìde fún májàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá dání ẹ dìde o kó níbẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀.